ó tún kí wa káàbọ̀ padà lẹ́ẹ̀kan sí lórí ètò tẹ́ fẹ́ràn, ètò tí gbogbo ayé ń fẹ́, tá a sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pọ́ lọ́wọ́ ọba lẹ́tò òun náà ní sí ń ṣètò látara wa. Ètò Jíjí Òwúrọ̀ òun náà ni a ti ń gbádùn bọ̀ látàtàárọ̀. Ká tó máa tẹ̀síwájú bàbá wa, ibi tẹ́ ẹ bọ́rọ̀ dé yẹn náà mo ti fẹ́ kẹ́ ẹ ti tẹ̀síwájú bí ìtọ́jú orí bó ṣe ṣe kókó. Ṣé rí bí ìtọ́jú orí ṣe ṣe kókó tó? A ní Ọlọ́run tọ́ka rẹ̀ nínú Kùránì. Tá a bá lọ sí orí Kùránì 86 tá ń pè ní Súrátù Tọ́ríkì verse 4 to 8. Ọlọ́run ní kò sí ẹ̀mí kan tó ń dá tóun ò yan olùṣọ́ sí orí rẹ̀ tí ó mọ̀ ọ́ sọ. Sọ ti yé nísìnyí, olùṣọ́ tọ́lọ́run á yàn yìí pé kó jẹ́ olùṣọ́ tí ó jẹ́ pé yóò wà lórí rẹ̀ tí ó mọ̀ ọ́ sọ ẹni yẹn, tó ṣe pé tí ẹ̀yin èèyàn fúnra ara yín Ọlọ́run ní tó bá rú lójú ẹ wòye bá a ṣe dá yìí pé a dá yín látara omi tó wà nígbàyà àti ara omi òbí yín. Ó ní bẹ́ẹ̀ sì ni olùṣọ́ tó yàn sí orí yín ó tún lágbára láti mú ikú ò láyé. Ìyẹn jẹ́nu Kùránì. Tá a bá wá kú òun bẹ̀ tá a bọ́ sínú ìwé mímọ́ ti àwọn Kìrìsìtẹ́nì wa, torí pé àwọn olòdì sí ìwé kankan, àwọn olòdì sójíṣẹ́ kankan, gbogbo òjíṣẹ́ ti wa ni Ọlọ́run ló rán sí àwa tó bá wa láyé. A wá bọ́ sínú Bíbélì mímọ́. Ẹ jẹ́ ká lọ sínú Exodus 23 verse 20 to 22. Ọlọ́run ní èmi ó rán áńgẹ́lì kan sí iwájú yín láti máa pa yín mọ́ àti láti máa mú yín dé ibi tẹ́ ẹ rò pé ẹ fẹ́ dé láyé. Ọlọ́run ní ẹ gba ọ̀rọ̀ rẹ̀ o, ẹ má jẹ́ kó bínú sí yín o. Tí ẹ bá ti lè gba ọ̀rọ̀ rẹ̀ tẹ́ ẹ pa ọ̀rọ̀ áńgẹ́lì yìí mọ́ tó rán sí orí yín, tẹ́ ẹ pa ọ̀rọ̀ rẹ̀ mọ́ dáadáa, gbogbo ète àti ọ̀tẹ̀ tọ́ta yín bá ń dì sí yín, òun Ọlọ́run fúnra rẹ̀ náà wò wá gbìjà yín lọ́wọ́ bá ẹ ṣẹ́gun ọ̀tá yín. Torí náà ṣe rí gbogbo nǹkan tí à ń sọ nípa ọ̀rọ̀ orí kò ṣẹ̀ṣẹ̀ dáyé, bí ó sì ti mọ ọbẹ̀ láíláí nìyẹn. Kò wá sí wẹ́ẹ̀sì tá a lè sìn, kódà ká mọ́ ṣẹ̀ṣẹ̀ ńlẹ̀lẹ̀ mọ́ ká lọ sánmọ̀ ká mọ́ dorí kodò báyìí sìn, orí ò mọ̀ jẹ́ orí ni. So látara nǹkan báyìí Ọlọ́run wa tó sọ nínú Súrátù Muhammad tó jẹ́ pé èyí tó kalẹ̀ fún ànábì wa Muhammad, òun là ń pè ní Quran 47 verse 8 to 9. Ọlọ́run ní àwọn tí wọ́n ń ṣe àìgbàgbọ́ sí ọ̀rọ̀ orí yìí, Ọlọ́run ní ègbé ni fún wọn o. Torí pé ànábì ló fẹnu ara rẹ̀ sọ ọ̀rọ̀ tá a sọ, kì í ṣe ìrònú rẹ̀. Ọlọ́run ló sọ fún un tó rán Jùbírílù sí tó dẹ̀ jẹ́ ká mọ̀. Ọlọ́run wa ní ègbé ni fún àwọn èèyàn bẹ́ẹ̀ o, nítorí pé yóò rí bẹ́ẹ̀ nítorí pé wọ́n kórìíra ohun tọ́lọ́run sọ̀kalẹ̀, yóò sì bà iṣẹ́ wọn jẹ́. Ọlọ́run má bà iṣẹ́ ẹnìkọ̀ọ̀kan wa jẹ́. Ṣé ẹ rí, ẹ jẹ́ ká gbéṣẹ́ fórí. Orí ní gbéni dépò ọlá, orí ní gbéni délé ọlá. Kò sí kinní kan tá a lè ṣe, gbogbo ẹni tó jọba lónìí orí ló gbé débẹ̀, ẹni tó nípò ọlá lónìí orí ló pa. Bá ti tọ́jú orí, òun náà là ń pè lákọ̀ṣẹ̀jáyé, òun náà l'Ànábì ṣe fún yàn tó ń pè ní istihara. Orí náà l'Ànábì ó sàásì fún pé kí lẹ́lẹ́dàá rẹ̀ ń fẹ́. Látara orí atọ́kùn, ẹ jẹ́ mọ̀ yìí pé aṣọ tẹ́lòmíì rà lásán ní dààmú rẹ̀. Aṣọ tá a kówó lé tá a lọ rà, ó ní dààmú láìfò ẹ̀, kò sí ti ń dààmú ẹ̀ láyé. Ṣé rí, ó ní ọjọ́ téèyàn gbọ́dọ̀ máa ra aṣọ tó lè máa rí dùnnú láyé. Gbogbo àwọn àfáà ńláńlá tẹ́ rí ẹ̀rí tó ju wọn máa dán, ẹ̀rí tó máa ṣe yòyòyò. Àwọn ọmọ ọjọ́ tó yẹ káwọn lọ ra aṣọ wọn ní sọ fún yín ni. Ẹ ní gbọ́nú wá sí wọn. Àwọn ọmọ ọjọ́ tó yẹ káwọn máa wẹ ọṣẹ wọn ní sọ fún yín. Wẹ ọṣẹ sà. Wẹ ọṣẹ tá a máa ń wẹ̀, tá a máa fi ń bá fún nínú balùwẹ̀. Àwọn toilet soap ó lọ́jọ́ tá a gbọ́dọ̀ wẹ̀ téèyàn bá fẹ́ síra láyọ̀. Gbogbo ẹ̀ pátá la sọ fún yín lórí ètò yìí. Àìfojoojúmọ́ wẹṣẹ. Àìfojoojúmọ́ wẹṣẹ, ànábì Muhammad sọ bẹ́ẹ̀ fún wa. A gbọ́dọ̀ kódà tí ó mọ̀ ṣẹlẹ̀ ẹ gbọ́. Tó ti yé lórí ètò yìí tó sì lẹ́rìí. A fẹ́ mọ̀ gbọ́ náà báyìí ká mọ̀ mú lọ torí pé bó ṣe ń gbóná fẹlifẹli ká mọ̀ gbọ́. Àkọ́kọ́ ń bẹ̀ náà ṣe rí aṣọ rírà. Ọjọ́ téèyàn bá máa ra aṣọ láyé, ẹni tó bá ra aṣọ níjọ́ Sunday tó lọ sọ́jà tó lọ ra aṣọ níjọ́ Sunday, gbogbo ìgbà tó bá ń wọṣọ èròkèrò ni ó mọ̀ wà lẹ́mìí ẹ̀. Bí kẹ́lómi ò mọ̀ lọ bí àbí wọ́n tó gbá ni àbí òkò kọ́tà ni, èrò burúkú ló máa wà lẹ́mìí ẹ̀. Níjọ́ Sunday tó bá lọ ra aṣọ tó fẹ́ máa wọ̀ níjọ́ Sunday. Ẹlẹ́ẹ̀kejì ń bẹ, ẹni tó bá ra aṣọ níjọ́ Monday, gbogbo ìgbà tó bá ti wọ aṣọ ìdùnnú ni ó mọ̀ rí. Lọ́jọ́ Monday àrísìkí ni ó mọ̀ rí. Bí kò rẹ́ni mọ̀ bùn lówó, bí kàn mọ̀ pè síṣẹ́, bí kò mọ̀ rọ́nà lọ, tó bá ti lọ mú owó ẹ̀ tó ń bẹ̀rẹ̀ sí ní wọṣọ tó rà níjọ́ Monday. So ti yé mà.
ẹni tó bá ra aṣọ níjọ́ Tuesday o lè ní ó gbé aṣọ náà tàbí kó jóná kó tẹ̀sí ní tàwọn ìwò kó ra aṣọ Tuesday kó máa lò kó wá máa sọ yóò rí pé òun ò rí mọ́ níjọ́ kan àbí kó jóná níjọ́ Tuesday. Ẹni tó bá ra aṣọ níjọ́ Wednesday gbogbo ayé ò mọ̀ nífẹ̀ẹ́ sí torí pé ọjọ́ náà ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó ní tá a bá fẹ́ bẹ̀rẹ̀ ẹsẹ̀ kan ọjọ́ náà ní ká máa bẹ̀rẹ̀ ọjọ́ Wednesday ó jẹ́ ọjọ́ ìmọ́lẹ̀ ó jẹ́ ọjọ́ àánú ọjọ́ Wednesday so gbogbo nǹkan ẹni tó bá fẹ́ dáwọ́lé iṣẹ́ kan ọjọ́ yẹn ló dáa jù kéèyàn máa dáwọ́lé iṣẹ́ yẹn ní ìjọ Wednesday gẹ́gẹ́ bí tí ànábì wa Muhammad fi kọ́ wa ẹ̀yin náà béèrè lọ́dọ̀ àáfàá àdúgbò yín tó bá nímọ̀ yóò ṣàlàyé fún yín ẹ tó bá ra aṣọ níjọ́ Thursday tá a mọ̀ síjọ́ Àlàmísì ó mà dáa púpọ̀ àlùbáríkà ni o èrè ó mọ wọnú gbogbo iṣẹ́ tí ń bá ṣe gbogbo àti bá ti ń wọṣọ náà ẹni tó bá ra aṣọ níjọ́ Jímọ̀ àtijọ́ Sátidé gbogbo àti tó bá wọṣọ náà borí ò bá fọ ibò ó mu lọ́jọ́ Friday lọ́jọ́ Jímọ̀ Friday tàbí Saturday ló kówó ló wá lọ raṣọ ló gbé fún téélọ̀ kóun máa wọ̀ wò níjọ́ tí bá ti ń wọ nǹkan mọ̀ wò bára rẹ̀ ó ti rí bí ò bá mọ ní kúlù temper high blood test nǹkan jákujáku yóò mọ ṣẹlẹ̀ nígbèsí ayé rẹ̀ tí bá gbọ́ yín yé sà tí bá gbọ́ yín sà ẹ bẹ̀rẹ̀ látòrí Sunday ẹni gbogbo ẹni tó bá raṣọ ọjọ́ Sunday yẹn tí bá gbọ́ yín yé báyìí kẹ́ ẹ tó bá raṣọ ọjọ́ Sunday kò dáa tó ẹni bá ra Monday ó dáa jù ẹni bá ra Tuesday wọn ò jí lọ kò dáa tó ẹni bá ra Wednesday ó dáa jù yóò mọ̀ ra ànúgbà Thursday ó dáa Friday Saturday Sunday Saturday Friday ó làwọn mẹ́ta tí ò dáa rárá so ti yé mà. ó yé sà. bẹ́ẹ̀ náà ni ó dá lórí ìwẹ̀. ká máa wẹṣẹ ká máa wẹ ọṣẹ kì í ṣe ọṣẹ ẹ bá sọ ọṣẹ tá a fi ń wẹ̀. gbogbo tí ń jẹ ọṣẹ tá a máa ń hó tó máa ń fóòmù sára gbogbo ẹnikẹ́ni tó bá ń wẹ̀ níjọ́ Sátidé so ti yé àrísìkì rẹ̀ yóò máa dínkù ni. Arákùnrin kan ló lọ bá ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó ní ó lànàbì ó lówó mi ti pọ̀ jù ó ní àwọn ẹran tó ní ti pọ̀ jù ó ní kódà òun ti ẹmọ bóun ṣe ṣe wọ́n mọ́ ó ní wàhálà ilé ayé ti sùn fún ọrọ̀ olólùn ti kẹ́ jù ànábì ní mo lọ wẹsẹ̀ ńjọ́ Sátidé gbogbo ohun tí ìwẹ̀ téèyàn bá wẹ̀ láyé tó bá dijọ́ Sátidé fomi lásán sanra ni tó o bá fomi lásán sanra ẹ máa gbọ́ o ìyá mi tó o bá fi omi lásán sanra kò sọ́lọ́pàá tí ó mú ọ sí o ṣùgbọ́n àtijọ́ àti mòrí ó máa dínkù gẹ́gẹ́ bí àkọọ́lẹ̀ ẹ̀tọ́ lọ́hùn táwa kọ́ ẹ̀kọ́ lórí ẹ̀. ẹlẹ́ẹ̀kejì ń bẹ ìwọ tó o bá máa ń wẹ ọṣẹ níjọ́ Wednesday ọjọ́ Wednesday làákàyè rẹ̀ ó máa dínkù ni kò dáa fọmọ iléèwé tẹ́ bá gbọ́ pé kò mú English o ti ṣe jáàmù lẹ́ẹ̀mẹ́rin kò mú English o ti ń kó bá ní. lóòótọ́ sá. ìyẹn pé kò mú English lásán. gbogbo àwọn nǹkan pẹ́pẹ́pẹ́pẹ́ báyẹn a máa wá ròyìn pé bóyá ẹnìkan ní sàṣeyàn àbẹ́ ẹnìkan ní ń ṣe kínní kan àdìmọ̀ pa wa à ń fọwọ́ ara wa ṣe àwọn nǹkan yẹn pẹ̀lú ọ̀làjú sẹ́rí ìdílé mi ń bẹ kò gbọ́dọ̀ jẹjò ìdílé mi ń bẹ kò gbọ́dọ̀ jẹ ọbẹ̀ ilá ṣùgbọ́n ọ̀làjú yìí ti wá dé wọ́n kó bá wa ní gbogbo ọ̀nà tó bá dọjọ́ wájú àmọ́ tú kúlẹ̀kúlẹ̀ rẹ̀ náà sẹ́rí ọjọ́ téèyàn gbọ́dọ̀ sọmọ lórúkọ irú ọjọ́ tá a sọ̀rọ̀ lé ní sẹ́mọ̀ pé ọjọ́ Thursday ló jẹ́ ó ní orúkọ tá a gbọ́dọ̀ sọmọ tá a bá fi kọ́ ọmọ sóríire gbogbo ẹ̀ lásán ní ètò tí ń bọ̀ so ti yé nìsín sẹ́rí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ìwẹ̀ tá a bá bọ̀ ọṣẹ ni mò ń sọ̀rọ̀ ń pa ẹ o ẹni tí ń bá ń wẹṣẹ níjọ́ Sunday àìdá alákọ̀wé àìdá ẹnikéwú àìdá yìí tí ò ké nǹkan kan náà tó jẹ́ pé ìjọ Sunday ló máa wẹ̀ ìmọ̀ dín ẹ̀mí kù ni o ìmọ̀ dín ẹ̀mí kù ni o nínú ìwádìí ìjìnlẹ̀ kì í ṣe inú ìfẹ́ ẹnu o wà á kú lè gbọ́ lọ́wọ́ mú ọ̀bá àmọ́ wẹ̀ gbogbo ọjọ́ tá a wí kódà. ẹ ti ka Saturday ẹ ti ka Wednesday ẹ ti ka Sunday. Sunday ọjọ́ mẹ́ta yẹn a gbọ́dọ̀ wẹ ọṣẹ. omi lásán ni ká máa ká fi sanra tá a bá sanra ká cream ká máa lọ bí tá a lọ a lè lo cream a lè lo ambrom a lè lọ tọ́nu a lè lọ tọ́jú àmọ́ ṣe tí ń hó kò dáa níjọ́ yìí o ọjọ́ mẹ́ta gbogbo ọjọ́ yòókù àlùbáríkà ni. àlùbáríkà ni gbogbo ọjọ́ tó kù. gbogbo ọjọ́ tó kù ọjọ́ mẹ́ta yìí Saturday Sunday ẹ̀ṣẹ̀ Wednesday ká máa wẹ̀ṣẹ̀ àti Saturday. àti raṣọ náà ọjọ́ Sunday ọjọ́ Saturday ọjọ́ Friday ká máa raṣọ.
ká fọṣọ wa síjọ́ Monday àtọjọ́ yòókù tó dáa ká máa ra aṣọ tá a bá wọ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ aṣọ rírà. àwọn ìlànà àti ìtọ́ni yìí ṣé ó nídìí tọ́lọ́run ṣe ṣàgbékalẹ̀ ni àbí bó ti wọ Ọlọ́run ní ti ṣọlá. ṣe rí ọ̀rọ̀ Ọlọ́run àwámọ̀rídì ni ẹni tó bá wù nínú ọlá rẹ̀ ní fi mọ̀ àáfàá pọ̀ tó mọ kí ó tẹnu rẹ̀ ó mọ ayọ̀ ẹ̀fí tí máa ń sọ kí ó lórí ètò tá a wà yìí ṣùgbọ́n kò nímọ̀ sí ní tá à ń sọ yìí wàláì tá àáfàá mi ò bá yanu pàkà ní ìsìn ó lè ní Ọlọ́run ní ẹ máa wẹ̀ kìíní ẹ máa wẹ̀wẹ̀ yín lọ kò sì gbádùn nínú ilé fúnra rẹ̀ ó kàn yàlẹ̀ tó kàn jẹ́ náà àtàgídí náà nù ṣe rí eléyìí tí àwa ń sọ yìí ìwádìí ìjìnlẹ̀ tẹ́ bá fẹ́ mú ẹni tó ń pè ní CID olùwádìí onítíátà number 1 àwọn ni aṣẹ̀dá ìmọ̀ àmú fake tẹ́ bá wo fíìmù kan tẹ́ bá wo eré kan ó ti ṣẹlẹ̀ níbì kan rí kò ṣẹlẹ̀ ládùúgbò yín ni o so ti yé ń ṣiṣẹ́ rí nǹkan tá à ń wí a lọ ṣèwádìí lọ́dún àwọn tó jẹ́ onímọ̀ tán jẹ́ àwọn àgbàlagbà tá a bá láyé nídìí ìmọ̀ tán ń pàṣẹ fọ́lọ́hun tán ń gba nǹkan lọ́wọ́ Ọlọ́hun torí pé àdàbí lèèyàn fi gba nǹkan lọ́wọ́ Ọlọ́hun tó o bá ṣe àdàbí síwájú Ọlọ́hun o lè rí nǹkan kan gbà ẹlòmíà ní aláàjì ẹjọ́ àdúrà yẹn ti ń gbà díẹ̀ mọ́ni à ibi ó gbàdé náà jẹ́ àṣemí ń bẹ̀ ná a ní ẹjọ́ ẹmọ túbọ̀ bá mi gbà á nì wọ́n ní kí ni wọ́n ti ṣe síwájú Ọlọ́hun ẹnìkan ló gbélé iṣẹ́ ìkalẹ̀ ló fi sàárà fọ́lọ́hun n tá à ń sọ ní ìsìn àìmọye ẹni tí ó mọ̀ tó jẹ́ pé ti ń gbé ṣubú nìyẹn tọ́lọ́mọdé ní kó wu àsìkò tá a sọ yìí tó bá tẹ̀sẹ̀ wò Ọlọ́run lè sílẹ̀kùn ọ̀la fún a ní àṣẹ tó ń dín lọ́wọ́ lélẹ́yìí ṣé wọ́n mọ̀ pé ẹni tó ní iléeṣẹ́ ìlọ́lọ́run ó kó ládàá rẹ̀ fún àti gbogbo ẹ̀yin tẹ̀ ń ṣètò yìí torí pé ẹ̀yin ni àrẹ̀mọlẹ́kún ṣe rí wáàsí àti ọ̀rọ̀ Ọlọ́run tá a máa ń sọ nígbà táwọn Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó lé wọn kúrò ní òrìṣà ó wáá fi tí wọ́n mọ̀ ṣe lé wọn lọ́wọ́ kò kàn ní ẹ kúrò ní òrìṣà lásán kó wá ní ẹ mọ kírun déédéé hàn ní kí nǹkan kan ẹ mọ gbàwẹ̀ déédéé wọn ní gbà nǹkan kan. ṣùgbọ́n àwọn náà bá ń rí. ṣùgbọ́n àwọn náà bá ń rí sí Ọlọ́run tán rí ìyanu Ọlọ́run ó ṣe istiara fún wọn ó wo tẹ́lẹ̀dá wọn fẹ́ ó sọ fún wọn ẹ ṣọ́ra o irú oúnjẹ báyìí tẹ́ ń jẹ ẹ má jẹ mọ́ o irú ọ̀nà báyìí tẹ́ ń rìn ó lòdì sí tọlọ́run o wọ́n dẹ̀ tẹ̀lé wọ́n gbà fún dédé àwọn tí wọn ò gbà fún Ànábì Muhammad níjọ́ náà sallallahu alaihi wasallam àwọn náà ń sọ kódò ní Mọ́kà àwọn náà ń bá wàá rẹ̀ rùdò ní bàbá ti gbé báàgì kalẹ̀ àwọn ará àbílà abínú irú wọn náà sì wà nílẹ̀ Yorùbá náà tó jẹ́ pé gbogbo ọ̀rọ̀ Ọlọ́run tán bá gbọ́ ni wọ́n mọ̀ kùdànù náà mọ̀ fi dàwọ̀ èèyàn láàmú àwọn ará àbílà abì ni wọ́n mọ̀ kó bá ara wọn gbẹ̀yìn ni bẹ́ẹ̀ náà sì ni mọ́sálásí kan bẹ nílùú Mọ̀dínà mọ́sálásí Ànábì Muhammad ní sallallahu alaihi wasallam ibẹ̀ ni wọ́n sin Ànábì Muhammad sí báyìí kí wọ́n á lápẹẹrẹ tí mo fẹ́ fàyọ̀ ń bẹ̀ ni pé àwọn ọmọ Nàìjíríà kú oríire nípa rẹ̀ nítorí pé àsíá tí wọ́n fi bo sàárì Ànábì Muhammad àsíá Nàìjíríà ni white and green ni àwárí báyìí white and green wọn náà fi bo sàárì Ànábì wa Muhammad kí wàá mo fẹ́ fàyọ̀ gbogbo àwọn tíra tẹ́ fi ń dá àwọn èèyàn láàmú ẹ̀ lé mẹ́yọ̀ kan wọ mọ́sálásí Ànábì inú ẹ̀ lẹ́yìn Àlùkùránì àwọn tíra pẹ́ẹ́dẹ́ tíra kan sọ báyìí àdìsí kan sọ báyìí wọ́n gbà lọ́wọ́ rẹ ni ara mọ́kàn ó gbà sọ́ọ́lẹ̀ lọ́wọ́ rẹ tó bá fẹ́ wọ mọ́sálásí Ànábì gangan ní Mọ̀dínà ẹ bèrè lọ́wọ́ àfa àdúgbò yín Àlùkùránì nìkan lọ́lọ́run gbé fànábì Muhammad sallallahu alaihi wasallam ọ̀rọ̀ ọnú ẹ̀sìn là ń sọ fún yìí àní ìwòsàn tọlọ́run ń lójú ìwòsàn tá à ń ro orí ara wa ṣe lọ tá a bá ti súnmọ́ Ọlọ́run ṣetán láti gbọ́ tiwa torí náà gbogbo ẹni tó bá ti ní wàhálà kankan tó sì ní Àlùkùránì tó sì gbàgbọ́ pẹ̀lú ògo Ọlọ́run wàhálà náà ó lọ o. tó ẹ ṣeun aláàjì ẹ̀yin aráalé àá lọ lé agbára wa fún bí ìṣẹ́jú mélòó kan bá a bá máa fi padà dé àwọn ìbéèrè tí ń fẹ́ béèrè lọ́wọ́ aláàjì ti wà ń kalẹ̀ á sì máa fi ẹnu ọ̀rọ̀ náà jóná ní díẹ̀díẹ̀díẹ̀ ẹ kú kalẹ̀.